ta ló bá ta ló ń pàṣẹ ta ló bá gan ta ní ń pàṣẹ yeye ọba méjì kò gbọdọ̀ wà nílùú kan ìlà yìí ti ń ga jù onírè lọ. ẹ wá lẹ́yìn nígbà tí kà fún ẹ̀mẹ̀ àwọn ìjọba tó ṣe lọ bí wọ́n ti lò fi tiẹnu àwa sì ti kàṣẹ létí ojú òkú láwa yìí. èrò ọjà fún ọ̀nà kò ní bàjẹ́ àti gbogbo ìgbìmọ̀ landlord tí ẹgbẹ́ àwa. ìgbàlejò ọjọ́ kìíní àná tẹ́ ẹ̀ sì ń jáwé fún àwọn tí mo fẹ́ bí ewé ẹ̀nà wò ó àná bá ti èèyàn jẹ́lẹ̀ mi fẹ́. wo ìkàtà ń fi ọ̀hún wọ́n ṣe ìdòwú wọ́n yí orúkọ ẹ̀ padà sí awódélé náà jẹ́gẹ́gẹ́gẹ́. wá ìkàtà. nísìn máa ti lọ sódò aago mọ́kànlá ni màá dé tó máa ti lágo mọ́kànlá ètí tilẹ̀ pé ó wọlé ìṣòfin amúnibúpa kábíyèsí ní sáré. jẹ̀rù bẹ́ẹ̀ yàn ẹ bá wọn sọ̀rọ̀ ẹ kì wọ́n nílọ bẹ́ẹ̀ náà tó máa ń pè wọ́n tó máa ń gbọ́ ẹ pè wọ́n. ìlà yìí ti ń ga jù onírè lọ. wọ́n wá sọ pé ọ̀rọ̀ tí aláàánú yáde àìsàn rà fún yáde àwùjọ àgbọ̀dọ̀ mọ́ lẹ́rọ̀ dàbọ̀ mẹ́rin níbo ni outcome bàbá ẹ̀yin náà bá ń dá sí aláàánú yáde àlọ́ra. èmi lọ́mọ lè jẹ̀kiri lè sí àdáhùn. mo kàn pé òní ìpè mo kàn wá ará akẹ́kọ̀ọ́ tí ẹ̀ wá kí wọ́n á gbọ́ gbódẹ́ fẹ́ kà ṣé tí ẹ̀ ń sọ ẹ̀ ń fẹ́ kẹ́ sọ pé ẹ̀ ń wáìnì ni kò yé mi. ẹ sọ rí rẹ. ìwà lórí bẹ́ẹ̀ ṣe jàdùkú wa jàdùkú rọ́bìsì ìjọba ẹ̀yìn sí èèyàn rẹ̀ ẹ̀yìn sí èèyàn rẹ̀. wọ́n gbọ́ ni o wọn ò ní gbọ́ ni o a wá fi ẹsẹ̀ yìí kékeré. tí mú Gàmbàrí sábà tẹ́wọ̀lú. lálọ́ọ̀dù ti di kọ̀ràn jọgbọ́n o ó ti di kọ̀ràn jọgbọ́n o lálọ́ọ̀dù ti di ẹrù jẹjẹ sílùú ó ti di kọ̀ràn jọgbọ́n o.